kò sí perfect administration mo gbà yẹn kò sí kò dẹ̀ sí administration tí ò sí nǹkan tí ó wúlò nínú ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì kábíyèsí ni pé gbogbo wọn yẹn ní trẹ́ǹdì ọmọlúwàbí àti integrity ṣé bàbá ọ̀ṣọ́bà la máa sọ ọ̀túnba Gbẹ́ngà Daniel Senator Ìbíkúnlé Amósùnkó tó dé àwọn they all have something in common they cherish the values of our forefathers ọlọ́run á ràn wá lọ́wọ́ kábíyèsí àwa tọrọ àdúrà náà ni torí with God all things are possible Bible ní iwájú kábíyèsí Bible sọ nǹkan ó dẹ̀ máa ń guide mi ó ní who is he that decreeth a thing and it comes to pass when God has not approved it. Àwọn tí Muslim á ní ọlọ́run ọba òun ni kún fàyà kù òun ló máa ń wí bẹ́ẹ̀ tó máa ń rí bẹ́ẹ̀. Bí ọ̀tẹ́lẹ̀ ò lè yanra ẹ̀ sípò ọlọ́run ló yan ọba ló dẹ̀ yan yìí sípò. Àdúrà mi tí èmi ń gbà ní pé ní agbára ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin bàbá wa máa dé ipò gómìnà. Ẹ ṣé kábíyèsí àwọn tí ó jẹ́ candidate wa kò fẹ́ fi wọ́n hàn yìí deputy governor wa àwọn ni Alhaji Túndé Awónúgà láti Ògùn Waterside. Ẹni tí ó ń lọ sí House of Assembly wa ọmọ yín eléyìí ọmọ wa eléyìí ti wa ni èyí ọmọ wa Adépọ̀jù ọmọ wa ni àwọn ọmọ náà ni Adégòkè Adépọ̀jù. Kábíyèsí àbọ̀mí rẹ̀ ẹ jẹ́ bá mi ṣe kábíyèsí forí adé o. Ní àṣẹ bàbá wa orimolusi ti Gbogbo àti àwọn ọba tó wà ní ìlú tó pátápátá mo fẹ́ kí káàbọ̀ mo lè fẹ́ ṣe àfihàn àwọn ọba wa ẹ lè mọ̀ wọ́n dáadáa tí wọ́n wà ní ìkàlẹ̀ very beside me aláìlúwà ọba Adérẹ̀mí Ògúnyè Adéwálé Ògúnyè ní àdójà parapọ̀ ìjàpára. Ní ẹgbẹ́ mi kìíní mi náà aláìlúwà ọba Stephen Adélékè Adékọ̀yà ìbejì ló pọ̀. Àwọn bàbá wa aláìlúwà ọba ìdílé ìṣòro àjà àdékẹ́ gbọ́ àti àwọn bàbá wa ọba Dr. Mufta Adéṣẹ́sọ Yusuf and the paramount ruler of the land an ọba that never contested Ọlọ́run. Bó ṣe wọn Olúwa ló ń ṣọlá, bó ṣe wọn Olúwa ló ń ṣògo, kò sẹ́ni tó lè bí léèrè o, bó ṣe wọn Olúwa ló ń ṣọlá o. Olúwa lé ògòrí, ògo yìí, ògo yìí. Olúwa lé ògòrí, It is the honor of God and my singular privilege to do this to
ọba Lawrence Jayé ọba Adébáyọ̀ Ojúròmí the 60th di orimolusi of Ijebu. Tradition wa ẹ̀rí wọ́n ní ìrọ̀ so wọ́n máa fẹ́ kí lára àwọn kábíyèsí wọ́n bá wá sí kí tó wá sí àdúrà. Kí bàbá wa kábíyèsí orimolusi lórí kẹfà ẹgbẹ́ lórí orí kí kábíyèsí aláìlúwà ṣọ̀kúnbalẹ̀ kí bàbá wa kábíyèsí aláìlúwà nígbà tí a ti kọ̀ kí olókìlẹ̀ aláìlúwà kí àbíjà bárakò kí gbogbo àwọn ìlú ètò wà tòsí. Our candidate, you are most sincerely welcome. My brother, ẹ̀kúnjọ́ mẹ́ta, ìlú náà kò ní sún àṣẹ. Nǹkan tí èmi mọ̀ tó dá mi lójú lọ́jọ́ tí èmi náà dé ìlú yìí, ìròyìn yẹn ni bàbá ṣe fún mi nílẹ̀ kémi náà sọ̀rọ̀. Ní pé géèmù tí gbogbo wa àdìyàn ṣe tẹ́lẹ̀ lọ. And there is hardly who is who that I mentioned here that I know. So, wọ́n lè bíbélì dẹ́ sọ pé gbogbo èèyàn tó bá forí ti gé òkú èèyàn náà bàlá. So, and I know in politics, in this type of game we are playing, there are usually landmines. Some are natural. Tí o bá ń ṣòṣèlú sí tí o bá sí owó lọ́wọ́ get it, it's a natural landmine. Ṣùgbọ́n tó bá wà persistent with time, with prayer, with belief, with tenacity, with good support from the people, his time will surely come. Bàbá wa Awólọ́wọ̀ ṣe àpèjúwe. Màá bèèrè lọ́wọ́ gbogbo olóṣèlú Nàìjíríà yìí ṣ'Awólọ́wọ̀ ṣe dáadáa bí kò ṣe dáadáa. Máa dá mi lóhùn kò ṣe dáadáa. Kílẹ̀ tọ́mọ ẹ̀ ò tí ì di president? Kílẹ̀ tọ́mọ ẹ̀ ò tí ì di governor? Kílẹ̀ tọ́mọ ẹ̀ ò tí ì di minister? Kílẹ̀ tọ́mọ ẹ̀ ò tí ì di chairman? Ọdún wọn kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọn bàbá ti wà, gbogbo àwọn bàbá ti yín tó ń ṣàtẹ̀lé Awólọ́wọ̀ lẹ́yìn tí wọ́n ṣe dáadáa. Ọlọ́run ti gbé àwọn ọmọ tàwọn náà dìde. Tí ọmọ Awólọ́wọ̀ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ìjọba kan lọ́kùnrin ẹgbẹ́ wọn náà. So mo gbà ní àdúrà fún gbogbo yín pé gbogbo ẹ̀yin tí ẹ bá fi tinú tọkàn ṣe tẹ́lẹ̀ ṣe dáadáa. Rí èrè mbẹ̀. Ọlọ́run á wá gbé àwọn ọmọ tẹ̀yìn náà ga. Náà ń ṣe èyí. Àkókò máa tún tó táwọn kan máa ṣe bẹ́ẹ̀. Fún àwọn tó bá ṣe dáadáa. Ọlọ́run kó gbàdúrà wa. Òkè Deputy Governor. Èmi ò lọ́rọ̀ púpọ̀ sọ lẹ́nu o torí pé nígbà téèyàn gbọ́ ọmọ wá ní bàbá ẹ̀ ní o. Torí ẹ̀ àdúrà lẹ́kọ̀ọ́ máa bá mi ṣe fún wọn. Ṣùgbọ́n ọkọ̀ tèmi kàn fẹ́ sọ tí gómìnà ò sọ ní pé tí ó yẹ kó jẹ́ kọ́ mọ̀ ní pé Ìjẹ̀bú náà lòun náà. Orí ẹ̀kọ́ sínú ọ̀pọ̀ kí ìfipá rán jùlọ. Wọ́n sọ nǹkan kan sí orimolusi ní àwọn ipa tí àwọn ṣe lórí ọ̀rọ̀ orimolusi. Òní dọ́kúmẹ̀ntì gbáko ní àwọn oníkan Mustapha àbíjọ jókòó pẹ̀lú bàbá mi dáre bàbá tó rọrùn orimolusi bàtọ́ wà ní àti commissioner for ṣùgbọ́n ìdàgbà gọ́ọ̀mì Nàìjíríà. Torí ẹ̀ náà ni bàbá dé fún ọ̀gbìn ìfipá rán tàbí ọ̀gbìn láàfin ni ó. Kábàámọ̀. Tó lẹ́kọ̀ọ́ sí mo kí gbogbo àfẹ́sí fọ́. Ibi tí olóyè láti ya ẹsẹ̀ yìí àtẹ̀yìn délẹ̀. Deputy Governor. Mo wà bẹ́ẹ̀ lọ tí bàbá ṣàdúrà fún mi.
àdúrà náà lọ. Gbogbo ẹ̀yin tí ẹ bá gómìnà wà káàbọ̀ ẹ ní ṣàṣedànù orí. Ọ̀rọ̀ òṣèlú ẹ pé ọba ọgbọ́n ló ṣòṣèlú ṣùgbọ́n gbogbo àwọn olóṣèlú ọmọ ọba ni wọ́n. Gómìnà wa tó wá lẹ́nu ó ní ìyá òun ọmọ Ìjẹ̀bú. Gbogbo wa dẹ̀ mọ̀ pé wọ́n tẹ̀ lè contest lọ́dọ̀ bàbá òun ló bí àbí òun ṣòwò àkókò. Bẹ́ẹ̀ ni àwọn ìyá ti máa ń ra kàkà. Àwọn bàbá wa wọ́n máa fẹ́ ṣàdúrà fún ọmọ wọn á ti lórúkọ ìyá ẹ̀. Tí wọ́n bá ṣe DNA test, bàbá ò lè fọwọ́ sọ̀yà. Àgbé oríṣi wọn, ọlọ́run àti jì. Gbogbo ẹ̀rí kábíyèsí, ẹ ti ṣe pọ̀ tipẹ́tipẹ́ o, débi o tó débẹ̀, oníṣun yìí ṣe o. Ẹ rí pé tí wọ́n bá pè ní síbì kan àbí tí àwọn èèyàn bá fẹ́ wá, ẹ rí gbogbo àwọn aláyélúwà tó wà ní ìlú náà. Àgbẹ̀ sí fi mọ́ àgbẹ̀ pásítọ̀. Tí ó ṣe fún ẹ̀ kó bá ti. Mo sọ fún àwọn ọmọ wa kan bí ọ̀tọ̀ wa bí. Mo ní ẹ má kó rẹ̀wẹ̀sì ọkàn. Gbogbo wa la mọ̀ tó ṣẹlẹ̀ ní Èkó ní ayé ọjọ́ sí. Tí ọ̀tẹ̀ kan bá tó dé. Tẹ́lọ́lá kàn tẹ pépà pé òun náà kàn jáde, ó kàn jáde ni. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó ń sọ àwàdà di òótọ́, ó sọ di òótọ́ mọ́ lọ́wọ́. Ọlọ́run náà ò tí ì sun. Ẹ lọ kún fún àdúrà, ẹ ṣiṣẹ́ kárakára. Ìṣe ni kẹ́ ẹ máa sọ ibi tẹ́ ẹ bá lọ, tẹ́ ẹ fẹ́ lọ fún àwọn èèyàn. Ọ̀kan báyìí la máa ṣe o, ọ̀kan báyìí la máa ṣe o, ọ̀kan báyìí la máa ṣe o, ọ̀kan báyìí la máa ṣe o. Lóòótọ́ nínú òṣèlú ní ọ̀pọ̀ ọgbà láti máa ń ṣe ọ̀rọ̀ bí ẹ̀dẹ̀ kò ní ṣaláì wọbẹ̀ àwọn tí ní lọ̀gá ẹ̀yìn lọ̀gá. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì tí àwọn èèyàn máa dì mú òun ni pé mo là ń lọ. Tí bá débẹ̀ kí ni mo fẹ́ ṣe? Ìṣe ni kẹ́ ẹ jẹ́ kí ìyẹn máa jẹ́ tẹ́ bá fẹ́ ṣàwàdà, àbá fẹ́ kọrin, àbá fẹ́ ṣe kankan. Ẹ jẹ́ kí ibi tí ẹ lọ nǹkan tẹ́ fẹ́ ṣe, ẹ jẹ́ kó máa mú 75% nínú campaign yìí. Kẹ́ wá fi ayẹyẹ bí 25% kẹ́fi kún. Kí àwọn èèyàn lè kọrin inú wọn lè dùn. Orin yẹn kọ́ làwọn èèyàn fẹ́ gbọ́ o. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn làwọn èèyàn fẹ́ gbọ́. Tẹ́ bá kọrin tẹ́ ẹ ṣe oníkálukú lè máa kọrin káàkiri. Ọjọ́ ìdìbò orin yẹn kọ́ náà máa kọ́ lọ. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn tó máa wọnú ọpọlọ wọn. Òun làwọn èèyàn máa mú dání. Tẹ́ ẹ bá gbúyàn lágbájá ìpínlẹ̀ kan ní Disney ó ti ṣe báyìí gbà kan, ó ti lọlẹ̀, ó ti ṣe. Tí ẹnì kan wá ń sọ gbogbo ẹni tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá dìbò fún mi o, máa ya ṣe náà, máa ṣomi, olóṣèlú wọn máa náà máa ṣe gbogbo nǹkan ilé ayé ni o. Ṣùgbọ́n nígbà tí a bá jẹ́ ẹ bá mọ̀ pé nǹkan mẹ́rin tó fẹ́ ṣe. Bàbá Jákàndé ló gbọ́ kìíní ẹ̀dẹ́ nígbà tó ń ta fún mi. Ó ní a máa ní ibi tí a ń lọ, tí a bá ti níbi tó ń lọ. Ó ní gbogbo ẹni tó bá aṣíwájú, ó
ó ní bí ìgbà tí aṣáájú lọ sọ́jà ní o bó ti lọ tó wọ àárín ọjà yẹn àwọn iléepo tó ń tipa máa fà á wárepo epo kọ́ ló ń lọ rà o ó mọ̀ pé àwọn èèyàn ń ní epo tó ń bá ra epo tó ń gbé fún ẹni tó ti lépo kò wúlò fún àwọn ẹlẹ́ja máa pè é wárẹja ẹni tó rẹja sílé tí ò tiẹ̀ tí ì lè ṣe tán lóṣù méjì mẹ́ta tí ẹ rẹja tí ẹ lọ fún ó mọ̀ pé kò wúlò fún ó ní èèyàn àwọn nǹkan tó wúlò fún àwọn èèyàn ẹ̀ tó ti wà nínú prógráàmù ẹ̀ á lọ síbẹ̀ á lọ ṣe àkọ́kọ́ ìgbà tó bá ṣàṣeyọrí nínú yẹn gbogbo èèyàn sọ pé yes nínú eléyìí o ó ti ṣàṣeyọrí tó bá tún padà lọ sọ́jà gbogbo èèyàn tún máa fà á ó lè jẹ́ ilé ní àwọn èèyàn òní ó fẹ́ lọ ra sìmẹ́ǹtì ó fẹ́ ra igi ó fẹ́ ra òkúta ó fẹ́ ra tí aláṣọ bá ń fà á tó bá yà sí ìṣọ aláṣọ tó raṣọ díẹ̀ tí ẹlẹ́jà fà á tó rẹjà díẹ̀ ìgbà tó bá máa níbi tí ó lọ yẹn á ti dèrè ọkàn ẹ̀ á ti gbòòrò pẹ̀lú ọmọ tó máa ṣe. a wá rí i pé jack of all trades master of none. nígbẹ̀yìngbẹ̀yìn tó bá kó tọ́ka sí àṣeyọrí ẹ̀ kò ní sí ẹyọ kan tó máa ń tọ́ka sí a kẹ̀ máa ṣiṣẹ́ bí àgbà. so ṣe ní ẹgbẹ́ ìṣe kàmpéènì lórí àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ máa ṣe ni tó bá jẹ́ nǹkan mẹ́rin 4 cardinal program wà lórí níta fẹ́ ṣe bó jẹ́ mẹ́wàá lágbára yín ṣe ẹ̀fọ́ mẹ́wẹ̀ẹ́wà ẹ rí i pé gbogbo tẹ́ ẹ ṣe yẹn tẹ́ ẹ sọ yẹn òun lè máa ṣe tí ọlọ́run bá gbé èèyàn débẹ̀ nǹkan tí èèyàn sọ yẹn tó bá ṣe ó ṣe gọ́fúnà ní òpin politics fún èèyàn ẹni tó bá fi jẹ́ local government chairman tó bá ṣe dáadáa mbẹ ọjọ́ tí wọ́n bá fẹ́ dìbò míì wọ́n á rántí nǹkan tó ti ṣe wọ́n á gbé síwájú díẹ̀ ẹni tó bá lọ sí house tó bá ṣe dáadáa mbẹ nígbà tí wọ́n bá fẹ́ dìbò míì wọ́n á rántí ẹ̀ wọ́n á gbé síwájú àti rẹ tó jẹ gọ́fúnà tó kúrò mbẹ tó jẹ fáìsì tó kúrò mbẹ tó di president ibi tí ó rí ní màgbéga ẹsẹ̀ gbàgbé ẹ má kó rẹ̀ lọ sí ẹ kàmpéènì taratara ẹ fi tọkàntọkàn kàmpéènì ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ sọ nǹkan tẹ́ fẹ́ ṣe tí àwọn èèyàn bá gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ jáde nígbà míì èèyàn tẹ́ wá kò tẹ́ ní wá òpin àwọn kan ló sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ tó ń sọ ayé ọkùnrin padà àdúró tì ọlọ́run padà lẹ́yìn ọba tó máa ń la ọ̀rọ̀ níbi tó dàbí ìgbà pé ọ̀rọ̀ sí aláwọ̀ ọ̀nà lè le díẹ̀ ìgbà tí ọlọ́run sọ fún àwọn Ísírẹ́lì pé wọ́n lọ sílẹ̀ ìlérí wọ́n sì pé wọ́n kàn jí láàárọ̀ ọjọ́ kejì wọ́n bára wọn lẹ̀ lérí wọ́n sọ̀rọ̀ wọ́n gbàdúrà wọ́n ṣe níkẹyìn kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ìdílé.